Alhamdulillah Rabbil Alamin. Afi ọpẹ́ fún Ọlọ́run, afi fún Ọlọ́run, afi gbogbo tí ní òkú fún Ọlọ́run Allah, ọjọ́ gbogbo náà ló dárí gbogbo alámẹ́ ní gbogbo àgbọ́nláyé. Nàbàdù, afi ọpẹ́ fún wa nasta'inu bẹ́ẹ̀ náà ni àwọn olóòrùn wa nastaghfiru bẹ́ẹ̀ náà lásáàrí gbogbo àwọn tó wà kó ní lọ́dọ̀ rẹ̀ wa natubu ilayhi bẹ́ẹ̀ sí náà ni àwọn wá tuntun wà rẹ̀. ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا ọ̀dọ̀ rẹ̀ náà láwọ́ ìṣọ́lọ́ níbi àwọn aburú tí ń bẹ́nu ẹ̀mí oníkálùkù àti gbogbo àwọn àṣìṣe tí ń bẹ́nu iṣẹ́ wa tá ń ṣe òun náà lásán ní kó tàgbà ṣúgbà wa kó sọ wà kúrò lókù àkú náà ṣúwàánà ẹjá lọ́mọ ọba yìí náà láṣẹ mímọ́ fún ó ṣúwàánà ọba yìí náà lásán ìlàwọ́ ìfún ó òun náà sì yóò jẹ́ ìgbẹ̀yìn tí ó sí ìgbà tí ó máa gbẹ̀yàn ọlọ́run Allah ayò ọba ìdàlélọ́lọ́run ọgbùnlágbùnlé ayé òun náà kí gbogbo ayé tí gbogbo kí nǹkan tó máa ń ṣẹ̀lẹ̀ lórí ayé ọba yìí ti ń ṣẹ̀lẹ̀ o ayò ọba ìdàlélọ́lọ́run tí ó tún máa ṣẹ̀lẹ̀ lọ ní ìtùkúlà ayé tó yẹ kóhun náà ló pa gbogbo pàpàpàtà tí ń bẹ lórílẹ̀ tí ń ṣẹ̀lẹ̀ tí ó pa ogun ọlọ́run Allah nẹ́lẹ̀ o ayò ọba ìdàlélọ́lọ́run Allah ìpàáfù kúlà mẹ́jì gbogbo ọgbọ́n tó ń ṣẹ̀rí lórílẹ̀ ìwòsẹ́ni tí ó pa ogun ọlọ́run bá yìí náà lọ òun náà ní ó pà tó bá pa wọ́n tán bẹ́ẹ̀ sì náà ni ó tún máa ní wọn nílé tí wọ́n lọ ṣe ṣe òṣẹ́ wọn ayò ọba ìdàlọ́lọ́run lẹ́yìn mú tààbàrà ọba tí ò ní kú lálẹ́ ọlọ́run Allah Allahumma salli wa sallim wa barik ala nabiyyina Muhammadin alẹ́kùn kí ọlọ́run kọ́lọ́ ṣe fún ànẹ́gbọ́ Muhammad sayyidil awwalin wal akhirin aṣíwájú gbogbo àwọn tó ti ṣíwájú lọ́lọ́pọ̀ bẹ́ẹ̀ sí náà ni òun náà tí ó máa jẹ́ aṣíwájú gbogbo àwọn náà ká tún tẹ̀sí lónìí òun náà tí ó máa jẹ́ aṣíwájú gbogbo àwọn tó tún máa tẹ̀sí lọ́la alẹ́ni ìjà ánàbìdí ní ẹ̀fàní ẹ̀wà rẹ̀ sí tí gbogbo agbábú lónìí kò sẹ́ni tí ó mọ́ sí Islam wá fún wa táwà náà fi lágbó yẹ́sì lónìí òun náà lẹ́nẹ́kọ́ Muhammad wà bí a ní ìrìnà tẹ́lì ìlànà nábì òun náà ní gbogbo wa wá gbámú ìlànà nábì òun náà ní gbogbo wa tí wá náà wá tọ́ ya Rabb olúwọ̀ salli wa sallim alayhi bá sàrẹ́kù kẹ́rẹ́ ní gbogbo pàfà nẹ́gbà Muhammad wa alihi wa sahbihi kó máa mọ́ ara lẹ́ nẹ́bí àti ọgbọ̀n sàhábà rẹ̀ ilé ayé omi ìkẹ́ àti èyí kó máa ń lo nígbà kan tí ó fi di ọjọ́ kan tó jẹ́ wípé o làmálù fi òṣòwò kan tí ó sàǹfàní lọ́jọ́ náà ó náà lọ́jọ́ pé ìyàmọ̀ wọ́dà bàlúùn ọmọ náà ní sàǹfàní fún ọmọ bá wọ́n ọmọ náà ọmọ náà ní bàbá mi ẹ̀rù tèmi náà tó mi pé ẹgbẹ́ ẹ̀tún máa ní kú tèmi o ọmọ mi wúlò jọ́nà ilẹ̀ àmì àtàlọ́ àbẹ̀kọ́lù ìsẹ̀rí àfẹ́yìn tó bá jẹ́wájú ọlọ́run pẹ̀lọ́pàá tó kí ẹ̀kọ́ ló máa súnmọ́ àmàbà lẹ́yìn wá gbà náà nínú ọmọ àkútìbátìlẹ́lẹ́ ò ní tí ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa lónìí òun náà ti gbọ́nà kan lìtẹ́fù àmì ilẹ̀ àfikà gbẹ́sìn wáyé kíkọ́ wá gbẹ́sìn rẹ̀ yé kọkùnrin gbẹ́sìn rẹ̀ yé kóbìnrin náà gbẹ́sìn rẹ̀ yé àfikà understand ẹ̀sìtánsìn ẹlòmí kọ́ pẹ̀rẹ̀ ní mùsùlùmí ní kò máa nǹkan tó ń ṣe ọkọ̀ jẹ́ Ismail oúnjẹ Mustapha oúnjẹ Ibrahim oúnjẹ Khadija lórúkọ lásán tọ́lá pé lọ́wọ́ ẹlòmí pé báwọn ta ṣe ń ṣàlọ̀ àlá yóò ní àwẹ̀ àkọ́kọ́ lọ́wẹ̀ tàrà púpọ̀ wẹ̀ tàbá wẹ̀ tàrà wà ṣẹ̀ṣẹ̀ tàbá ṣẹ̀ṣẹ̀ náwà sánmi bẹ́lùmí bóò ṣe pọ́ ti ẹ̀rẹ́nu àfikà kwẹ́sì wáyé o ẹlòmí inú ẹni náà bàbá wa inú àwọn ìyá wa tí wọ́n ti fẹ́ tí wọ́n ti pa wọ́n ti ẹ̀kún ọmọ bíbí wọ́n bá bèèrè lọ́wọ́ ẹlòmí pé gbogbo ẹjá náà fún àpòmọ́wẹ́ lòmí àìkwẹ́sì yẹn náà ló ti ẹlòmí débẹ̀ o àfikà kwẹ́sì wà yìí epo tó bá ṣẹ́sì ìdàbúdá àdẹ́fù hamadi ilẹ̀ àfikà kwẹ́sì wà yìí ìkòtẹ̀lẹ̀ ẹmọ̀ ìyáwá náà sí wa inna talabal ilm tí ẹni dájú kí ẹ máa wá nínú ìsìtánsì wàtàtàkọ̀ fàdìníyà àti kí ẹ lágbóyé tó yẹ kòrò lẹ́sìn min ahammi ma yajibu ala mùsùlùmí àtàyàtẹ́lìbì in tó pàtàkì mùsùlùmí kí mùsùlùmí gbọdọ̀ lápòlétàn nípa rẹ̀ ní o kò ní in tó pàtàkì tó jẹ́ dandan fún mùsùlùmí tó lápòlétàn nípa rẹ̀ ní kò ní ní mẹ́sì tó sìn kò lápòyẹ́ tó sìn ní tó pàtàkì fún wọn gẹ́gẹ́ bí mùsùlùmí
khasatan torí pé látàyẹrí aláwùnáka ọ̀tọ̀rà nílẹ̀ ìrọ̀lù àwọn nǹkan bẹ́ táà gbọ́dọ̀ máa mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí láyúsùlì dínà mùsùlùmí tó yẹ pé ẹ̀sìn ọmọ ènìyàn ẹ̀sìn mùsùlùmí ò tí rè pé ìlà ìtàṣẹ̀rẹ̀ àfikò wá mímọ̀ yóò àfikò lápọ̀ yẹ́sì yóò nínú ẹni ìlú wà ẹlùmí òkùnkùn kílò ní tó bá ní kílà ń sọ ń sùn dúdú ó fẹ́ lè mọ́ka abc tó bá ní kílà ń sọ tàṣáwùrù báwo ṣe ṣàdíà kò ṣe ṣàdíà o àtàṣáwùrù lásán o ẹlùmí ò máa lè ní àwọn nǹkan tí wà gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀sìn rẹ̀ kò tí lè pé àfikò onímọ̀ nípa rẹ̀ لذلك عليك قرر العلماء أو أفاسي وفسمونا تريده أن طلب العلم دليل بك على هو مما واجب فرايا اليوم على كل مسلم فبوب مسلم بابتا بقدر ما يتحقق به صلاح به لو ديوان كان تيو جاكوري اسي لوتو dandani fún mùsùlùmí kó wá mímọ̀ ìmọ̀ta wá ní bùkátà sí ní gbígbé o lóòdí wọn tí ò jẹ́ orí ẹ̀sìn ní ṣe tó fi kú ẹ̀sìn ní dáadáa o lè má ní dandan o lè má wọ uniform kó lọ lè kéwù àmáwọn ọmọ tó wà tó gbọdọ̀ mọ̀ tí ò ní bùkátà kó lọ lè kéwù tí ò jẹ́ kẹ́sìn rẹ̀ ṣe ní gbígbé o wàhálà ní àwọn jẹwárọ̀rọ̀ tá ń sọ yíò yẹ́sùkúrò nílùú jẹ́ àgbọ̀ nìsà ó kan mùsùlùmí lọ́kùnrin bẹ́ẹ̀ sí náà ni ó kan mùsùlùmí lóbìnrin alàhàkì sàwá torí ọlọ́run òkú yọ kalẹ̀ tọ́lọ̀ bá ní kí mùsùlùmí ọkùnrin kírun kò yọ obìnrin ilẹ̀ dandan ní fún mùsùlùmí obìnrin náà kó kírun tọ́lọ̀ bá ń sọ fún mùsùlùmí ọkùnrin kó gbáwẹ̀ ọlọ́run ò yọ mùsùlùmí obìnrin ilẹ̀ dédé ọlọ́run tó akájọmọ ájọmọ sí lọ́rùn ẹni o àgbọ́yẹ̀sì yẹn kò yọ ọkùnrin kálẹ̀ bẹ́ẹ̀ sí náà ni kò sọ gómìnir náà mọ́ lágbọ́yẹ̀sì àfikà gbọ́yẹ̀sì náà ní ti rí àfikà gbọ́yẹ̀ understand ẹ̀sìn rẹ̀ wádìí ẹ̀sìn tó ń sìn bèèrè nípa ẹ̀sìn tó ń sìn báwo lọ́pọ̀ ṣe máa wájú mọ̀ lásán bọ́ ní máa kí wákàtí márùn nǹkan ṣe lómi ọkọ́lọ̀ ṣàlékún àgbọ́yẹ̀sìn ọkọ́lọ̀ ṣàlékún ọ̀nà ọ̀pọ̀ báwo lọ́ ṣe kásùbà lásán tó àti bí súrí àásìrì tó ti ní kí ìṣáyì ó ti gbẹ́rẹ̀ ní mùsùlùmí àti tó gbẹ́sì yíye mùsùlùmí gbọ́dọ̀ gbẹ́sì yé tó lé ní àwọn àyẹ̀kọ́ tó fi mọ̀ pé ẹ́ bí bá kí ìmú iná ní lọ nítorí pé mùsùlùmí gbọ́dọ̀ mọ́ gbé ìmú gangan ní láìtì òun gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ̀ tó ń gbọ́dọ̀ fún ọlọ́run ní ìlú kí àwọn ajẹ́ mùsùlùmí kó máa lágbọ̀yé tó bá wọn ìyẹn túnmọ̀ sí pé ẹ̀sìn ohun ṣe mùsùlùmí nù ẹni tó bá ti lágbọ̀yé pé àbí kí n kí mú dandan ní o tí ó bá ti lágbọ̀yé lébẹ̀ kí ṣe mùsùlùmí nù ìpọ̀tẹ̀ nígbà kọ́nà ọlọ́run tààrà ọlọ́run aláàfin ilẹ̀ fún àwọn Suratul Isra ní àyà 36 tọ́lọ̀ sọ tó wá láàjá fún máa lẹ́ìsẹ̀ lẹ́jọ́ bí rẹ̀ ọlọ́run fi ilẹ̀ fún wa láwùjọ wa lónìí in tí wọ́n pẹ̀lú ní ti gbámú in tó gbámú ní wípé in tí mo ti mọ̀ yí náà ni mo ti mọ̀ in tó sì mọ̀ ní ó sì lè mọ́ jẹ́ tó dáa wọ́n láàjá fún máa lẹ́ìsẹ̀ lẹ́jọ́ bí rẹ̀ in tó mú dání tó rò pọ́n ló dáa jù lè mọ́ jẹ́ tó dáa àbíkó wá mímọ̀ kú o in tó sì ní mímọ̀ nípa rẹ̀ náà dandan ní fún ẹni kò mọ̀ bèèrè o dandan ní fún ẹni kò wá mímọ̀ ẹ̀sìn rẹ̀ o torí ọlọ́run ní ìnà sàmà torí etí rẹ̀ tó fi ń bọ́rọ̀ ẹlòmí àsán orin ní ẹlòmí ẹnìkan bráàdì lọ́dún kan ó ní kò sí orin Saheed Òṣùpá tó jáde lójúmọ́ tí ò ní sí ilé o tẹ́ bá dé ilé wọn ní Saheed Òṣùpá kan tẹ́ bá ti rí ajẹ́gbogbo tí ṣe ẹwọ́n tí yẹn fi ń bráàdì ẹwà bẹ̀rẹ̀ wípé kó wá bráàdì pé áyà mélòó áyà Kùránì mélòó ló lè fi bráàdì yóò mọ̀ tẹ́lẹ̀ kó wá fi áyà bí àtìkáwò ànẹ́bì àwọn àdísà ànẹ́bì kó wá bráàdì nígbà kò lè bráàdì kó ní pé tó pé ayé ló gbé dání kò rédí àtìyàmà ẹnu bí o máa bráàdì pẹ̀lú kẹsẹ̀tì ní ìfẹ́ ìpínlẹ̀ pé ọmọ ìṣe Pasuma oríṣiríṣi ẹni bí o ti máa bráàdì pẹ̀lú àwọn ọmọ orin tí wọ́n mẹ́ tó wò yìí ẹwà ìmọ̀ ẹ̀sìn yóò ẹwà ìmọ̀ ẹ̀sìn ìlà ní bùkátà sí lábìgìrì àjẹ́nà
tabani Ọlọ́run tí wọ́n máa jẹ́nà gbogbo àṣà mi àmì tó ṣe mú ò lè di gbogbo lè gba àbíkú ọ̀nà ṣiṣẹ́ pọ̀ àbíká mọ̀ pé lóòtọ́ lóòtọ́ òun ṣiṣẹ́ pọ̀ àdìjẹ́nà ẹjá nínú mẹ́sì wẹ́já gbẹ́sìn tàǹsì ẹjá tó yé lẹ́kọ̀ọ́tà ní máa wà á mẹ́rin ẹ̀yìn الذي يجب على المسلم أن يتعلم أما يتعلم مدد تمسلمي تقعد نيما نبالي تقعد نقعد نبالي فهو معرفة ما أمر الله تعالى به ومن ينطلق بقى على شيء مسلمين بروحون نسان ينطلق بقى على شيء كي لولو بقى على شيء كي مواسي لوري دي أيه مسلمين بروحون ìyẹn ní ká máa pè lọ ẹlòmí òkú ọmọ ẹlòmí kọ̀ wò pé àwọn mùsùlùmí ní bọ́bá pè lọ bọ́bá fi ní fọ́ọ̀mù àwọn ọkọ̀ ẹ̀sọ́níà religion a muslim ni muslim ni tẹ bá pè lọ́wọ́ rẹ̀ pé jọ́ lẹ́ ti nínú yóò wà máa fún yín ọlọ́run fi rọ̀ wá lọ́rùn yóò máa fọ́ yín ó sì pè é mùsùlùmí kí ló wá fi jẹ́ mùsùlùmí ẹ̀gẹ́gẹ́ kò sí lára rẹ̀ lẹ́jà pẹ́sì wà yíye in tó gbọ́dọ̀ pẹ́sì òun náà ní kí Ọlọ́run bá pa ẹ́ láṣẹ gẹ́gẹ́ bí mùsùlùmí mọ́ tọ́lọ̀ bá pa ẹ́ láṣẹ Ọlọ́run bá pa ẹ́ láṣẹ kó kí ìwọ̀ kan Ọlọ́run bá pa ẹ́ láṣẹ kó gbà ìwọ̀ kan Ọlọ́run bá pa ẹ́ láṣẹ kó yẹ sàká ìwọ̀ kan àwọn àṣẹ Ọlọ́run bá pa ẹ́ láṣẹ kó jìnà sọ́tí mímú ìwọ̀ kan wọ́n láwọn ọ̀kan ní sí ọtí lọ́bí ń ṣorí àárọ̀ fún ọ̀bá rí ọtí wọn lè fó jẹ́ sẹ́nu ẹlòmí kàmáṣe ẹlòmí ó tẹ̀jẹ́ pẹ̀lẹ̀lẹ́ wà lápẹ̀ ẹlòmí ìwájú àwọn pẹ̀lẹ̀ láìlọ́ ó lè wà lápẹ̀ ẹlòmí kọ́kọ̀ tẹ́sí tàwà yìí yóò gbà sí bẹ̀ẹ̀kọ́ lọ́wọ́ ìyẹn túnmọ̀ sí pé òtí ìwẹ́sì rẹ̀ yé òtí understand àṣẹ tọ́lọ̀ bá pa ipò wá ṣe láyé nù o tí understand àṣẹ tó Ọlọ́run sọ ní nínú Kùránì Ọlọ́run ṣe rí ọtí wọn fọ́jítẹ̀ nìkú ẹjìnì sí Ọlọ́run ní ọjìnà sí àṣẹ Ọlọ́run ní ìyẹn túnmọ̀ sí pé o tí understand ẹ̀sì yẹn o tí ìkwẹ́sì ẹyẹ débi wípé ìtọ́nà bá pàwọ́ láṣẹ o tí ìgbẹ́sì yẹyẹ nínú pé ìtọ́nà bá fẹ́ kí n ṣe mùsùlùmí gbọ́dọ̀ kwẹ́sì yẹyẹ tó dá lẹ́kù wípé ìtọ́nà fẹ́ kí n ṣe lélẹ́ ìtọ́nà pàmíláṣẹ́ kí n ṣe mú ṣe ìtọ́nà fẹ́ kí n tọ́ ní mú tọ́ yìí tí mùsùlùmí gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ ẹnu máa bá yẹ̀ tẹ́lẹ̀kù kèkè ìfíyẹ̀ ti àdáyà nígbà tó bá ti wá gbọ́ kí nínà ìdí bẹ̀rún tán ó ti gbọ́ yé pé ọ ní okírun ó ti gbọ́ yé pé ọ ní ogbàwẹ̀ ó ti gbọ́ ogbà àwọn ọ̀ràn yẹn ó ti gbọ́ yé in tó wá tẹ̀lé yẹn pé báwo mo ṣe wá fẹ́ máa rí ẹjú ọ̀nà ìgbàwó ní ìmọ̀ fi kírun ọ̀nà ìgbàwó ní ìmọ̀ fi gbàwẹ̀ ìrun tí ma kí márùn ní ìmọ̀ kí lójúmọ́ tó jọ ọ̀nà yẹn mùsùlùmí gbọdọ̀ gbọ́ yé níbẹ̀ tí bá fẹ́ kí ọ̀ràn ìrun náà báwo la ṣe ń kí ìka fátíà ìka súrà ìka fátíà tàbí kí ìka áyà kùránì lẹ́yìn fátíà ẹlòmí ìka fátíà rẹ̀ ò dán mọ́ gbogbo àwọn nǹkan tá a fẹ́ fi àti ìkùn tó mọ̀ bá pa wá láṣẹ nu àwọn ìlànà tá a fẹ́ tọ̀ láti lè fi gbámú láti lè fi gèrè tọ́lọ̀ bá pa wá láṣẹ wá jẹ́ ń tètè sọ fún ẹ lónìí òfẹ́ lómi tí ó bá mọ̀ ọ́ Ànábì wa Muhammad Ànábì ní ẹni tí ó bá ka Suratul Fatiha lórí irun Ọlọ́run nígbà wọn rẹ Suratul Fatiha tó bá ti kà lórí irun rẹ pàtí gbogbo Ọlọ́run bẹ pàtí ẹ̀ṣẹ́gbẹ́ kan ní o ọ̀rọ̀ Ànábì wa Muhammad ní o la tuqbalu salatu man lam yaqra al-kitab aw kama qala sallallahu alaihi wasallam wọ́n nígbà ìwọ̀n ẹni tí ó bá ti ka Fatiha tí ó ma pẹ́ Fatiha ẹ̀ náà ó pàkúta Fatiha àwọn náà kò túbọ̀rọ̀ pàkúta ó gbọ́rọ̀ jẹ́ bí qira'ati sariha bí qira'ati wadiha pẹ̀lú kíra ìtọ́fìká kí kó kílẹ̀ kọ́mọ̀ gbọ́n pé alhamdulillahi rabbil alamin ó ṣe alhamdulillah ìtọ́ka dáadáa àwọn ọ̀nà tí ó gbà àti ìkùn tọ́rọ̀ ń pè lọ́rọ̀ ẹ̀yàn ọ̀nà ẹ̀lòmú náà àbíkọ́ ọmọdútó mú náà ẹ̀sìn yóò ẹja kwẹ́sì wáyé to that extent nínú
tá a tún gbọ́dọ̀ gbọ́yé tá a fẹ́ bá tabáwọn nípa afẹ́ àti ìfúnka afẹ́ gbẹ́sìn wáyé òun náà ni ma'rifatu ma naha Allahu ta'ala a tún gbọ́dọ̀ gbọ́yé wípé a tún gbọ́dọ̀ mọ̀ wípé ìtọ́lọ̀ bá kọ̀ fún wa agbọ́dọ̀ jìnà sí ìtọ́lọ̀ bá ní àjìnà sí dandan fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí ká jìnà sí àgbọ́yé mùsùlùmí gbọ́dọ̀ débẹ̀ àgbọ́yé mùsùlùmí gbọ́dọ̀ débẹ̀ pé Ọlọ́run ní ìjìnà sí kíní àbíkí ìjìnà sí lókùn bá tó bá lẹ̀ ti jìnà sí ìyẹn túmọ̀ sí pé wọ́n náà ń bẹ lójú ọ̀nà tọ́lọ̀ tàbí behind يتعقب له معرفة أصول الدين tó ní káàmì tá sọ yóò ṣe lọ́rọ̀ èèyàn fún yóò sọ̀rọ̀ tó fún yóò ṣe máa mọ ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ gbogbo ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ ọmọ mọ́ ẹjá wá mímọ́ o gbogbo ẹ̀sìn ìta sí iye o understand ẹ̀sìn dáadáa o tó o bá ti gbọ́ ẹ̀sìn yìí dáadáa pọ̀ lọ́yìn wọ́n ẹgbẹ́ òyìnbó ní ṣiṣẹ́ mọ́ inú tó pọ̀ ní ìdìbò understand ẹ̀sìn إخوة الإيمان ومن المسلمين ومن بين المسلمين من لا يفهم دينه kò gbẹ́sì rẹ̀ lé wà láyé sàrò sí léèrè ìyẹn ló pọ̀ nínú wa lónìí àmọ́ àgbẹ́sì náà lé àti ìbéèrè wọ́n yẹ tẹ̀lé ìyẹnu àìlẹ̀ jáhàn orí àìmọ̀ yìí àwọn kírun lé lórí ló ń ṣẹ́sì lé lórí orí àìmọ̀ yìí lóní káàkùn ń ṣẹ́sì lé lórí wàyí kí ìdàdà tó bá máa ń sọ fún àjà àmúrí àwọn láàáyí tó bá ń sọ pé àwọn ọlọ́pàá láṣẹ tàṣẹ kìíní yóò ọlọ́ni àjìnà sí kìíní yóò nínú ọgbọ́ ìbára sórí ọlọ́run sọ pé ànẹ́bí sọ pé jáhàdà dáàlì yóò takú ní pé kí ní ọ̀rẹ́rẹ́ èmi ò lè ṣe ìtẹ́fẹ̀ẹ́ ṣe lè wọ̀yẹ̀ tẹ́bí wọn àwọn ànẹ́bṣẹ̀ yóò wà máa tẹ̀lé fẹ́nu rẹ̀ nítorí ilẹ̀ gílẹ̀ yà kúrú nẹ̀tọ̀ àmì Christmas àpèjú àwọn tí wọ́n jẹun Christmas ìyẹn ní ọjọ́ tó dá wà láàrẹ báyìí sí ìyẹn àwọn àpọ̀ tó máa pàmọ́ra lọ́wọ́ ní sí àpọ̀ tí kẹ́kẹ́ bá jẹ́ ẹ̀sọ́ fún pẹ́jẹ́ títí ò jẹ́ látọ̀dún mẹ́ta ní agbọ́dọ̀ wọ́n ìdásáàlì kí ní kẹ́kẹ́ ìyàlẹ̀ ní kúkúrú bí ẹ̀ mọ́ pẹ́sìn wa ẹ̀sìn wa ní Islam àwọn tó sì mú ẹ̀sìn wọn àmọ́ Islam wọn ni wá kí ní kọ́ ẹ̀sìn táǹsì ẹ̀sìn àlàáfíà ni kò ní kó má bá wọn ṣe tọ́rọ ayé bá dà nípọ̀ ẹjọ́ ṣòwò tó bá ti gé ìkó ti gèrè lẹ̀ pé abẹ́ láì tẹ́ lọ àmọ́ tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run wọ́n nà lẹ́bí náà Ọlọ́run fi sọ bá lẹ́bí pé lákùn dínú fún wádìíyẹ́dì Ọlọ́run wọ́n nà lẹ́bí fẹ̀ sí wọ́n lè kẹ́kọ́ ṣẹ̀ sí ọ̀wọ́n ní ẹ̀ṣẹ̀ sí ti ẹni ó ẹsọ fún mi sí nígbà tó bá dọ̀rọ̀ ẹ̀sìn kò dá àfikájẹ́ wọn kò sí problem lẹ́ sọ fún mi nígbà táwọn àwọn ilé tó bá ń ṣe ẹkùn àṣìṣọ́pá abẹ́ bá wọn jẹun bó ṣe wá jẹ́ tàwọn ẹlẹ́ bó ṣe wá jẹ́ ti Christmas ìlà àwọn afọ aláwọn family box àwọn nísìn ìdígà nílùú ta wà yìí nísìn wọ́n ti àwọn oníṣẹ̀ṣẹ̀ náà ti ń fight pé kí wọ́n máa recognize ẹ̀sìn àwọn bí ò tẹ̀ tí wà recognize náà lẹ́tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ a máa sọ pẹ́sì tó wà nínú Nàìjíríà Islam àti Christianity àwọn oníṣẹ̀ṣẹ̀ náà ti ń try láti fight before ma recognize our traditionalist ẹ̀sìn làwọn náà ṣe ẹsọ fún mi ní sí pàtàwọn ẹ̀nà bá bẹ́ ṣe ìṣẹ̀ṣẹ̀ tí wọ́n ẹ̀ tí a ti sọ pé ó yá oúnjẹ yíò oúnjẹ orí kílẹ̀pẹ̀ orí ògùn kọ́ máa gbówá fẹ́yìn náà oúnjẹ orí ìta mẹ́ta kọ́ máa gbówá fẹ́yìn náà kẹsọ́ pọ́pọ̀ sí láì fún bẹ̀ àfikàjì lọ́dún yẹn tọ́dún bá bọ́lá ẹkọ́ ṣe ẹ̀ tí kájọ máa jẹ́bọ́ kiri ẹjà bẹ̀rù ọlọ́fà ẹ̀sìn wà ní ìdí àgbọ́yé làkúdà ànáfàmàdì ìrìnà àbíká gbẹ́sì ní ìdí kalẹ̀ rẹ̀ ṣíṣe Islam ní abáwọjà wọ̀lọ́ Islam ní abáwọjà àtà tó bá jẹ́ alábàgbé rẹ̀ tó bá ṣàkú sí ó jẹ́yà tààrà wájú ọlọ́run tẹ́ntí ò ń ṣe mùsùlùmí tó bá jẹ́ alábàgbé rẹ̀ ẹni tó jẹ́ kírísẹ̀ tó bá jẹ́ alábàgbé rẹ̀ ẹni tí ò tẹ̀ mọ́lọ́run tó bá jẹ́ alábàgbé rẹ̀ ó wá ń ṣe akú sí ó jẹ́yà wájú ọlọ́run torí ọlọ́pàá anẹ́bìsàn sílámù wọ́n ni wọ́n ní ìyá àkùnbọ̀ kú pẹ̀lìjà ó dọ̀wọ́ yí ọ àbíkó máa pé ìwọ alábàgbé rẹ̀ ọ àbíkó pé ìwọ alábàgbé rẹ̀ wọ́n náà gbọ́n sí torí pé ìyá Samuel dẹ̀gbẹ̀lẹ̀ yìí ò ní lára torí kí èjì mùsùlùmí ẹ̀sìn tí wọ́n kó wa báwọn
ṣe dáadáa sí wọn, àmọ́ tó bá ti di ọ̀rọ̀ ẹlẹ́sìn fi bá ń fi sí o. Fi ìwà rẹ̀ introduce ẹ̀sìn sí kó understand, má bá jà, tó bá lẹ́kọ̀ọ́ pọ̀ tó má fi agídí kọ́ fún. Intẹ́sìn tí wá kó wa lọ. Àmọ́ tó wá ní Ìsìlámù àìlágbóyé ẹ̀sìn wọ́n máa fi ìfẹ́ níṣẹ́ sí. Wà mithlu hadha al-amru kathirun minna al-yawm, àmọ́ irú àpèjúwe àwọn tí wọ́n sọ yìí wọ́n pọ̀ ní ẹ̀sìn wa lónìí. Kò ní ní mẹ́sìn, kò tì ní bẹ́ẹ̀rẹ̀, yóò ti máa ṣẹ̀sìn lórí àìmà. Wà mithlu àìdà, irú ẹni tí wọ́n sọ yìí bákan náà yẹ tẹ́bí òun ààrẹ, irú àwọn ilé lọ́mọ́tẹ̀ láwọn àfáà kiri. Àfáà tó bá ti jẹ́ pé ìwà àfikù àwọn àdọ́wù wà sí tí wà àfáà yìí bá ti ṣe ìwà àfikù ráhìyàwó ó bá ìtòhun bá ti ń rò ìtòhun fẹ́ yìí tó bá ti bá àwọn lọ́gbà láàfáà. Ìjọ tẹ́nìkan bá ti sọ wọn pé ọtí ò dá àfáà tó bá ti sọ wọn láìka àfáà lẹ́nu àfáà ilé àwọn àfáà ló súnmọ́ àwọn ilé ìgbàlẹ̀ lọ́lọ́pàá lọ́pọ̀ tí ó dá. Ìjọ tàfáà kan bá ti sọ pé àhá tàbá jẹ kí nìkan àwà fi ìbò olórígun mẹ́rin àwà fi gbáǹdì irú àwọn àfáà ilẹ̀ àfáà tí wọn. Irú àwọn àfáà ilẹ̀ àfáà tí wọn àfi kí wọ́n fúnra rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí bọ́ẹ̀sì rẹ̀ rí dáadáa. Àfi kó bọ́ẹ̀sì rẹ̀ rí dáadáa. Wà mithlu hadha la yattabi'u man yaqulu lawla, ẹni tó bá ti ń bá wọn sọ lórí ọ̀rọ̀ wọn nígbà fún àfáà. Wà hadha qad yantashiru bayna al-yawm, ṣẹwàá rí rẹ̀ ó ti fún ká púpọ̀ láwùjọ wa lónìí. Òun ló pọ̀ lónìí láwùjọ wa. Oníkàkù fẹ́ ṣe wá sí àwọn àfáà náà jẹ́ ìdìpọ̀ ọlọ́ṣàánú. Àfáà pọ̀, àfáà Facebook pọ̀, àfáà TikTok náà pọ̀, àfáà kílótùkù, àfáà Twitter àwọn náà pọ̀, àfáà Instagram àwọn náà ṣe wá sí lọ. Àwọn ìṣe fàtíwá lórí pé ká máa jàjá ó. Máa jẹ ajá ó. Máa jẹ ajá ó, ajá ò sínú táwọn òun fún ọwọ́ sí tánàbí ní àmà jẹ́nu ẹ̀sìn wa ọ̀. Yẹ́fọ̀tà ní ìwà. Ànábì Muhammad sọ pé mẹ́ndá àdílẹ̀ àbúdá. Ẹjá mọ́ pàtàkì pé kò fẹ́ pé kò fẹ́ invite ẹ̀yẹsẹ́sì. Mọ́ pàtàkì nǹkan tó fẹ́ sọ pọ́lọ̀ sọ pé ànábì sọ pé ó pàtàkì. Ẹgbẹ́jà mọ́ sí sáájú fáwọn èèyàn ká má kọ máa láì kó máa ní àwọn èèyàn lára kó máa jáde mọ́ pé iná ọ̀pọ̀ iná méje lọ́wọ́ rárá. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́sìn wa. Ọlọ́run wọn náà lẹ́bí pé lásìlá àléhì bí mùsọ́ ìdè ó lè ká náà lè mọ́ láìpí ó lè fọ́sì èèyàn láti ṣe sí. Ó lè gbẹ́sì ní ọmọ lórí tó ṣe sí. Àwọn ní ká máa bá ṣe bàbàrẹ̀ sí wà nípa Muhammad sọ pé mẹ́ndá ilẹ̀ àwùdá ẹni tó bá pèpè lọ sójú ọ̀nàmà káàlẹ̀ lọ́wọ́ nílẹ̀ làájẹ̀ yóò bá ládá tí ó sì gbà náà ní pé mífìlò ojúrì mẹ́ntẹ̀bí àwọ̀ níwá àsì tó ṣe ohun táwọn èèyàn sì tẹ̀lé ohun òníwà àwọn tó tẹ̀lé ohun náà ni wọ́n gbọ́lọ́gbọ́lọ́wọ́ fi san ẹlẹ́sẹ̀ ládá wọn náà tó bá dé 1 million ládá bọ́ọ̀gbà ládá 1 million ni ó gbà bẹ́ẹ̀ ó ṣe wá àti pé ma kírun lórí pé ó sọ gbólóhùn lásán àwọn èèyàn wá di gbólóhùn náà mú wọ́n wá tó 1 million or more than that ló gbólóhùn ọlọ́run ó sì sẹ́ ládá gbogbo òdìwọ̀n gbà tó gbọ́ wá sí láyé kúsù mí ní òdúrí yìí ṣe yá ló gbà wọn náà wá gbọ́ wá sí ọlọ́run ìdí ládá ìkẹ́kẹ́ ní wọn gbogbo àwọn ẹ̀kọ́ gbà lára kí wọ́n gbọ́ wá sí wá gbọ́ wọ́n mẹ́rin dá àwọn ilẹ̀ àtọ́lá ẹ̀mẹ́ tó bá wá ṣe wá sí lórí pé ẹ̀mọ́ mutí ẹni bá ṣe wá sí lórí pé ẹ̀mọ́ jajá ẹni bá ṣe wá sí lórí wípé ohun tí ń ṣe àwọn èèyàn lọ́dẹ̀ káàdà àdéhìí nínú ní ẹ̀ṣẹ̀ ń bẹ lórí rẹ̀ òun náà ń gbẹ̀ṣẹ̀ ní o mítìlù àtàrí mẹ́tẹ̀bẹ̀ àwọn gbogbo ẹ̀ṣẹ̀ àwọn tó bá ti ń ṣe gbogbo nǹkan tó sọ ẹ̀ náà gbogbo ẹ̀ṣẹ̀ wọn orí rẹ̀ lòun náà wà o orí rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wọn wà o tó bá jẹ́ àwọn 1 million ló gbọ́ tòun náà ẹ̀ṣẹ̀ àwọn 1 million yẹn lórí rẹ̀ ló wà o ṣùgbọ́n agbọ́dọ̀ mọ ọ̀rọ̀ tá a fẹ́ sọ láwùjọ wa ó sì gbọ́dọ̀ gbẹ́sì náà yẹ́kọ́ ó sì ṣọ́ra ẹni tó fẹ́ mọ gbọ́rọ̀ ẹ̀sì lẹ́nu rẹ̀ ìgbọ̀ta ní ìmọ̀ هناك طرق تسلكها لكي تفهم دينك فهذا صحيحا àwọn tó nìkan wà
tó yẹ pé tó bá tẹ̀lé ó súnmọ́ kí wọ́n náà lágbọ́yé sí dáadáa ó súnmọ́ kí wọ́n náà lágbọ́yé sí dáadáa òun náà ni kòkòrò majalisi rẹ̀ òun náà ni wọ́n máa jókòó sáwùjọ àwọn onímọ̀ tí wọ́n ṣe wá sí ilé wa ní túnmọ̀ ó lé àlàyé náà inna majalisi rẹ̀ ṣẹ́ríkà láti jókòó sáwùjọ àwọn onímọ̀ tó ń ṣe wá sí wọn àgbọ́ wá sí bẹ́ẹ̀ ẹ̀san rẹ̀ pọ̀ làbúdà ní muslim ayyàtẹ̀límà wá sí tàbí ṣùgbọ́n fún mùsùlùmí kóhun náà jẹ́rẹ̀ èrè tí bẹ̀mẹ̀ o wà á ní ìmẹ̀jáàlì ṣẹwàrá wọn jókòó mímọ̀ yìí mẹ́rin ápùdó ni mọ̀ sọ́ọ̀dì rẹ̀ ìdí ni níbi àwọn àyẹ̀kẹ́ni yìí tó fi lọ́lájú tí ọ̀rọ̀ ẹ̀sìn tí ń jáde lónìí àwùjọ ọ̀kẹ́ni agbègbè kẹ́ni tí mọ́ ẹ̀sìn tí ń jáde lónìí àmọ́ kí máa lọ jùmọ̀ níbi bẹ̀rẹ̀ ẹjẹ́ aṣọ́rọ̀ ẹni tá ma ń gbọ́rọ̀ lẹ́nu wọn àwọn ẹlòmíì ó wà confused lónìí lórí pé ọ̀pọ̀ ní tó gbọ́ tẹ́lẹ̀ ọ̀pọ̀ ní tó tún gbọ́ nísìn ọ̀pọ̀ ní tí ó tún ma gbọ́ lọ́la tó wá tí ó wá fẹ́ yí ọkùnrin ra wọn má irú ẹni bẹ́ẹ̀ sáàfọ́dà rẹ̀ balẹ̀ mọ́ nìyà rẹ̀ lára ìbọ́sọ́nà ọlọ́run púpọ̀ náà ní ọkọ̀ ọpọlọ mú ṣe rọ́nà ká ló tẹ̀sùbá nínú Ìsìlámù ọ̀rọ̀ tó ní oríṣiríṣi ọ̀rọ̀ nínú ni tó ní mo gbọ́njọ́ wọn bí wọ́n láfà kan wá láì sádúgbò wá lẹ́nà ní tó súnmọ́ àdúgbò wá yìí láìpẹ́ ó ti ń kà fọ́nà àwọn èèyàn lọ gbẹ́gẹ́rẹ́ pé ìgbà tí wọ́n sọ ẹni náà fún èmi ti mọ̀ pé wàhálà wọ́n ti dá wàhálà lẹ́ ládùúgbò lọ báyìí lára àwọn wàhálà tí wọ́n dálẹ̀ wọ́n ní pé tó bá ti ń lo tẹ̀sùbá ní wípé kèfèrí títí ẹ̀ kèfèrí ní pọ́nbélé pọ́ tẹ̀lé sọ́nù kèfèrí ní pọ́nbélé ní pé ẹni tó ń ṣe ṣìná àtẹni tó mú tí ó bẹ́ta ẹni tó lo tẹ̀sùbá gbólóhùn tó jìnà sí gbólóhùn yẹn ó jìnà sódòdó gáà gbólóhùn yẹn ọ̀rọ̀ kèfèrí ní ọ̀rọ̀ kèfèrí ní bọ́wọ́ bọ́ sí gbọ́rọ̀ tẹ̀sùbá tí ó dì mọ́ ẹni tó jẹ́ pé ó ń ṣe ṣìná tí ó jẹ́ ìyàwó wájú ọlọ́run sọ̀rọ̀ tẹ̀sùbá nínú Kùránì ọlọ́run ní kúdùrú ni ọlọ́run ní àpòrú ni àwọn aláwọ̀ wo pé afẹ́lú wá sí tọ̀kọ́ta àgbègbè ọlọ́run àmẹ́sànà bí ìlú láwá sọ kí lójú láwá fi ń lo tẹ̀sùbá tí kí làníyàn tó fi ń lo tẹ̀sùbá lákọ̀ọ́kọ́ wò sáàníyàn tí wọ́n fi ń lò ó ń lò lórí wípé ó fẹ́ fi kó tó bá ti lo tẹ̀sùbá yìí ó tẹ̀sùbá yìí tó bá fi fọ iṣẹ́ bí wọ́n gbìyànjá báyìí owó máa dé ní sáàníyàn tí ẹnu ìyẹn kúfùrù ó ń lọ bí kúfùrù mú ó ń lọ bí kúfùrù ní ẹ́ o àmọ́ wọn kan wá wà lẹ́kọ̀ọ́ àwọn ẹlòmí yìí pé tẹ̀sùbá lásán mọ̀ kọ̀ fi ń ṣe òǹkà ni mo kọ̀ fi ń ṣe òǹkà lásán tí má lẹ̀ tó tọ́ ń gbẹ̀jù sílẹ̀ àmọ́ wọn kan wọ́n ń ṣe kùlúwù tó wà ní tẹ̀sùbá èmi lè lò kìrìkìrì ẹ̀rẹ̀bẹ̀ náà èmi lè lò àmọ́ kùlúwù tó wà ń bẹ̀ òun náà ní pé àwọn kan wọ́n máa so mọ́wọ́ àwọn kan wọ́n so márùn àwọn kan sì sọ tẹ̀sùbá débi wípé bí ó bá fẹ́ jáde lé bí ó bá ti lo tẹ̀sùbá wọn ó ti gbà wípé ọlọ́run ò lè ṣọ́ọ̀lù àwọn yẹn ti lọ ságo kúfùkù àwọn yẹn ti lọ ságo kúfùkù àwọn awáwò wípé àdẹ́kùwà Muhammad òun ló mẹ́sìn wá fún wa ànábì ló mú ẹ̀sìn wá fún wa ànábì tó wá mẹ́sìn wá fún wa ìjà gbọ́ nínú tó bá nàbí ìlò tẹ̀sùbá rárá tánàbí bá fẹ́ ṣàdúà channel wọ́n lànàbí mọ́ fi ń ṣàdúà ọwọ́ lànàbí mọ́ nílò ìka àwọn mọ́ta yìí lànàbí mọ́ nílò ìdíbi náà dẹ̀ fi advice wa wípé ká máa lu ọwọ́ òun náà ní àyà Kùránì pẹ̀lú Allah tó sọ Suratu Yasin tọ́lọ̀ ní al-yawm sọ̀rọ̀ jà kìyàmà yóò nakhtimu ala afwahihim á di ẹnu wọn bá wa tukallimuna aydihim ọwọ́ yìí báyìí láwọn máa bá sọ̀rọ̀ ọwọ́ yìí láwọn bá sọ̀rọ̀ wa tashhadu arjuluhum ẹsẹ̀ yìí náà yóò sì mọ̀ jẹ́rìí bí máa káànù yaksibun gbogbo kan tó ti ṣe níṣẹ́ ọwọ́ rẹ̀ àtẹsẹ̀ ó mọ̀ sọ in tó sì fi ń dáadù náà ní kò fọ́ ọwọ́ rẹ̀ jẹ́rìí rẹ̀ dáadáa in tó fi ń dáadù náà ní ọwọ́ rẹ̀ jẹ́rìí rẹ̀ dáadáa èyí sọ bẹ́ẹ̀ lórí inú
àbẹ̀lọ́wọ́ Allah kọ́lọ̀ ṣàlékún àgbóyé sí fún ẹni kan wa ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ ilé ìtẹ́ni náà dálẹ̀ ní wàhálà lágbò yìí àmọ́ ọjọ́ pọ̀ ọlọ́run mú àlàyé wa torí ní tí get more information lórí ọ̀rọ̀ náà òtí tí mo gbọ́ yìí àlàyé tí mo lè sọ lórí rẹ̀ ní àbẹ̀lọ́wọ́ Allah kọ́lọ̀ ṣàlékún àgbóyé sí fún wa wala hawla wala quwwata illa billahi al-'aliyyil 'azim. اللهم إنك عفو تحب